lọ́sùn alága ìjọba ìbílẹ̀ kan jáde láyé lẹ́yìn oṣù kan àtààbọ̀ tó dorí àlééfà. Alága ìjọba ìbílẹ̀ àríwá ẹ̀dẹ́ Alhaji Jimoh Oyewale Oyèkánmi la gbọ́ pé ó ti jáde láyé báyìí. Alẹ́ ọjọ́ Túsìdeè ìyẹn ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún yìí ni alága náà pàjùdé lẹ́yìn àìsàn ráńpẹ́. A gbọ́ pé kò sí nǹkan kan tó ṣe ọkùnrin náà, kódà ó wà ní ọ́fíìsì rẹ̀ títí ọ̀sán Túsìdeè náà tí àìsàn ráńpẹ́ bẹ̀rẹ̀ sí i. Ìrọ̀lẹ́ ni wọ́n gbé lọ sí ọsibítù nígbà tó dàbí ẹni pé àìsàn náà ń le sí i, ṣùgbọ́n bó ṣe dé ọsibítù ló dágbére fáyé pé ó dìgbà ó ṣe. Gbogbo àwọn ojúlùmọ̀ alága náà ni wọ́n sọ dáradára nípa rẹ̀ àti pé bó ṣe sin ẹgbẹ́ òṣèlú PDP tọkàntọkàn nígbà ayé rẹ̀. Àárọ̀ òní Wednesday la gbọ́ pé wọn yóò sìnkú rẹ̀ nílànà ẹ̀sìn mùsùlùmí nílé rẹ̀ tó wà nílùú Ẹdẹ. Alhaji Jimoh Oyèkánmi wà lára àwọn alága alámòjútó ìjọba ìbílẹ̀ tí gómìnà Adémọ́lá Adélékè búra fún lọ́jọ́ 16 oṣù kẹjọ ọdún yìí. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún Etí Ọba TV.